you will go certainly to evangelize, but your evangelization must inspire above all Belgium interest. Ó gbọ́dọ̀ gbogbo tẹ́ gbọ́dọ̀ ṣe pátá ó gbọ́dọ̀ dá lórí pé gbígbé ìran wọn Belgium àwọn aláwọ̀ funfun gbígbé ìran wọn ga. The principal objective in our mission in the Congo is never to teach the niggers. Ẹ̀tún kan tí wọ́n lò the niggers àwọn òpònú yẹn àwọn dìdìrín yẹn àwọn tẹ̀lé àwọn amukun mẹ́kọ̀ọ́ yẹn ìtafẹ́kẹ́ lọ kọ́ wọn. Ẹ má lọ bẹ̀ láti lọ kọ́ wọn nípa Ọlọ́run. Don't teach them about God. Happier are the poor because they will inherit the heavens. Ó ní ẹ̀rí àwọn tí wọ́n tòṣì ìdùnnú ni tiwọn, àwọn tí ó tòṣì láyé tí wọn ò ní ìka tí wọn ò ní gá tí wọn ò ní gọ́ láyé ìdùnnú ni tiwọn torí pé àwọn ni wọ́n jèrè ìjọba Ọlọ́run. Báwọn àfà àwọn pásítọ̀ lónìí bí wọ́n ṣe ń pe àwọn nǹkan àwọn bàbá wa ní nǹkan burúkú tí wọ́n sọ fún pé oògùn ṣíṣe nǹkan burúkú ni àwọn Ṣàngó oògùn àwọn bàbá wa táwọn ṣe ìrántí wọn yẹ ẹni bí ní gbogbo wọn. Wọ́n ní ẹ bá gbogbo nǹkan tó jẹ́ nǹkan ogun nǹkan mùsàgbára wọn ó ní ẹ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. Ṣé àwọn gbọ́dọ̀ tún wá lajú wálẹ̀ kí tí ó ṣe wà àwọn ìran àwọn bàbá wa tó ṣe àwọn bàbá tiwa tó ṣe àwa tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ṣàtúgbọ̀dọ̀ lájúlẹ̀ kó tún ṣe àwọn ọmọ tiwa náà ni. Teach students to read and not to reason léyìí tí wọ́n kò fi kó bá wa lónìí. Ó ní ẹ kọ́ wọn bí wọ́n ṣe ń kàwé ẹ má kọ́ wọn bí wọ́n ṣe ń ronú. Ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa bá yín compete, ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n rí nírí pé ẹ jù wọ́n lọ ní gbogbo ọ̀nà, ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa rí nírí wípé gbogbo nǹkan lẹ fi jù wọ́n lọ lọ́pọlọ ni lóye ni nípò ni nílàkàyè ni gbogbo nǹkan lẹ fi gbọ́dọ̀ rí pé lẹ́ẹ̀fi gbọ́dọ̀ mọ òwò yìí ni pé ẹ jù wọ́n lọ so gbogbo ohun tó jẹ́ nǹkan àlùmọ́nì wọn ẹ̀yin lẹ́ẹ̀ lè jẹ gàba lé lórí. Ẹ wo atrocities ẹ wo ìbànújẹ́ tí àwọn pípù yìí tí wọ́n mú wá bá ìran ọmọ aládé tí wọ́n mú bá Africans tí wọ́n mú bá ìran adúláwọ̀ nígbà tí wọ́n náà fẹ́ mú ẹ̀sìn ṣé wá rí bẹ́ẹ̀ ẹ̀sìn àdánwò ni wọ́n mú wá bá wa ṣé rí bẹ́ẹ̀ àdánwò ni wọ́n mú wá bá wa ní Africans tó kó wa sí inú ìṣòro tá a wà lónìí. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè ìbà gbogbo ajínilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbogbo mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn òde gbogbo bí tẹ́ tún ti láǹfààní láti tún máa gbómi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa ò gbọ́dọ̀ kú ṣàlàáfíà mo bá gbogbo wa mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe mo kí wa káàbọ̀ sórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtúpá wa ò gbọdọ̀ kú ọmọọba Adéọlá Adéyẹyè Kijipa òun náà ló kọ tèmi èmi amọ́lẹ́mì lọ́mọ bíbí wọn nílùú Ọ̀ṣun ọmọ àrùbọ̀ oníbò ẹja kike ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀. kí ni tí àtúnjọ fẹ́ gbé ọ̀hún lórí ètò lónìí kí ni tí àjọ fẹ́ tún pẹ̀kẹ́lù ọ̀rọ̀ tí mo sọ lórí fídíò mi kan àwọn èèyàn kan wá sọ̀rọ̀ pé lẹ́tà tí mo sọ̀rọ̀ ń pa ẹ̀ ìyẹn letter of King Leopold II of Belgium tí mo ní wọ́n sọ̀rọ̀ láti jẹ́ kí orí ọmọ Yorùbá lọ́ọ́ jẹ́ kí orí wa ó pé àwọn ọmọ káàrọ̀ òjèrè kálá bí ọpọlọ wa padà ká mọ̀ wípé gbogbo ohun tí àwọn arábí ń ṣe wọ́n wá ọ̀nà láti kó wa ọpọlọ wa láti kó sínú ìgò ni wọ́n ti ń ṣe tipẹ́ wọ́n ti ṣe dàsìkò yìí ó wá kú kí ọjọ́ ọmọ káàrọ̀ òjèrè kojú wa kó ṣí lẹ́tà tí mo sọ yẹn ẹ lè lọ sí Google lẹ́tà yìí onítẹ̀wọ̀n lọ́wọ́ mi màá kà ní Gẹ̀ẹ́sì tó wà màá máa tú ní Yorùbá láti jẹ́ ká lè mọ àdánwò tó dé bá àwọn Africans tó dé bá ìran ọmọ aládé tó dé bá Nàìjíríà tó dé bá Africans aláwọ̀ dúdú generally láti jẹ́ ká lè mọ tí wọ́n ṣe fún wa ṣáwá gbọ́dọ̀ tún wá lajú wálẹ̀ kí n tí ó ṣe àwọn ìran àwọn bàbá wa tó ṣe àwọn bàbá tiwa tó ṣe àwa tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ṣàtúgbọ̀dọ̀ lájúlẹ̀ kó tún ṣe àwọn ọmọ tiwa náà ni. ẹ jẹ́ kájọ ka lẹ́tà yìí ká má sọ̀rọ̀ púpọ̀ kájọ ka lẹ́tà yìí kájọ wá ronú kájọ gbé lọ sínú làákàyè ẹ lọ sí Google náà lè ṣàjẹ́ ní Google letter of King Leopold II of Belgium to Colonial missionaries 1883 letter from King Leopold II of Belgium to Colonial missionaries 1883 letter yìí wọ́n fi ránṣẹ́ àwọn missionaries tí wọ́n wá sí Africa ní 1883 nìyẹn ní ìgbà tí religion gan bẹ̀rẹ̀
tí ẹ̀sìn bẹ̀rẹ̀ ní pẹrẹu ní African tí wọ́n gbé ẹ̀sìn tí wọ́n gbé wọ African òun ni lẹ́tà yìí ló jẹ jáde. Lẹ́tà yìí King Leopold ó ṣàlàyé lẹ́tà yìí ọ̀rọ̀ yìí ó ṣàlàyé ẹ̀ fún àwọn missionaries yẹn nígbà tí wọ́n wà ní conference bí kan fẹ́ rán àwọn èèyàn níṣẹ́ kán wá pè wọ́n jókòó àpéjọ láti dá wọn lẹ́kọ̀ọ́ láti ṣàlàyé fún wọn ohun tó fẹ́ lọ ṣe níbi tí wọ́n lọ mission wọn ní ta fẹ́ rán yín iṣẹ́ ta fẹ́ rán yín ní ta oníkẹ́ lọ jẹ́ níbi tẹ̀ lọ. ẹ ti ká wá gbọ́n tí wọ́n sọ tí King Leopold wá sọ fún àwọn missionaries náà fún àwọn tí wọ́n ń bọ̀ wá ṣe àjíǹrere ẹ̀sìn fún ìran adúláwọ̀. Ó wá sọ fún wọn ó ní reverence fathers and dear compatriots, the task that is given to fulfill is very delicate and requires much tact. ń sọ fún wọn wípé ìta fẹ́ràn yín o iṣẹ́ ta fẹ́ràn yín o iṣẹ́ tó le ni o tẹ́ ẹ sì gbọ́dọ̀ fi ọpọlọ yín tẹ́ gbọ́dọ̀ sílẹ̀ tó gba ọgbọ́n àti òye tó gba ọ̀pọ̀lọpọ̀ làákàyè ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n nínú. Only you will go certainly to evangelize, but your evangelization must inspire above all Belgium interest. Ó ní gbogbo tẹ́ bá lọ ṣe pátá ní Áfíríkà ibi tẹ́ ń lọ tá à ń rán yín lọ láti lọ jíǹrere ẹ̀sìn fún wọn yìí tẹ́ bá ti débẹ̀ o ohun gbogbo tẹ́ gbọ́dọ̀ ṣe pátápátá ó gbọ́dọ̀ jẹ́ láti jẹ́ kí ìran òyìnbó Belgium Europe àwọn àtàwọn jẹ́ aláwọ̀ funfun gbogbo intẹ́ gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ jẹ́ tí ó gbé oríyìn fún àwọn ó gbọ́dọ̀ jẹ́ tí ó máa gbé orí léde tàwọn tó gbọ́dọ̀ máa gbé ìran tiwọn ga ó gbọ́dọ̀ gbogbo intẹ́ gbọ́dọ̀ ṣe pátá ó gbọ́dọ̀ dá lórí pé gbígbé ìran wọn Belgium àwọn aláwọ̀ funfun gbígbé ìran wọn ga. Your principal objective in our mission in the Congo is never to teach the niggers to know God. Ó ní tá fẹ́ rán yín lọ ṣe ní ìlú Congo, one of the African countries. Gbogbo tẹ́ fẹ́ lọ ṣe ní Africa o, nílẹ̀ aláwọ̀ dúdú o, tẹ́ bá ti débẹ̀, kìí ṣe láti lọ kọ́ wọn bí wọ́n ṣe ń mọ Ọlọ́run. The principal objective in our mission in the Congo is never to teach the niggers. Ẹ̀tún kan tí wọ́n lò the niggers, àwọn òpònú yẹn, àwọn dìdìrín yẹn, àwọn tẹ̀lé àwọn amukun mẹ́kọ̀ọ́ yẹn, ìntàfẹ́kẹ́ lọ kọ́ wọn. Ẹ má lọ bẹ̀ láti lọ kọ́ wọn nípa Ọlọ́run. Don't teach them about God. Àwọn òpònú yẹn, àwọn niggers yẹn, ẹ má kọ́ wọn nípa Ọlọ́run. These they know already. Eléyìí wọ́n ti mọ Ọlọ́run tẹ́lẹ̀. Wọ́n ti mọ Ọlọ́run sọ ẹ mọ́tún lọ́pọ̀ ẹ̀fẹ́ lọ kọ́ wọn nípa Ọlọ́run wọ́n ti mọ Ọlọ́run already. They speak and submit to Mugu, one Nzambi, Nzankoba. Ó ní gbogbo àṣẹ wọn àwọn tá à ń sọ yìí wọ́n gbà àṣẹ látọwọ́ Mugu kan látọwọ́ òpònú kan látọwọ́ dìdìrín kan tí wọ́n pè ní one Nzambi Nzamboka ọba wọn níjẹ́bẹ̀ ọba Congo nígbà náà òun ló ń jẹ́ Nzambi Nzankoba ọba aládé wọn lọ́dọ̀ wọn. Ẹ wá sọ fún wọn King Leopold wá sọ fún àwọn missionaries pé àwọn ìlú tẹ̀ ń lọ yẹn o Africans àwọn aláwọ̀ dúdú tẹ̀ fẹ́ lọ bá yẹn pàápàá jùlọ Congo tẹ̀ ń lọ yìí bẹ́ẹ̀ náà dẹ̀ ni wọ́n ṣe káàkiri gbogbo African countries tó fi kan Nàìjíríà tó fi kan ìran ọmọládé. òun lẹ́ tó pé tẹ́ bá dé kí ni ti porúkọ Badagry slave trade port tó wà ń bẹ̀ dòní tẹ́ bá débẹ̀ ẹ máa gbọ́ ìtàn àwọn missionaries wọn wá Nàìjíríà bó ṣe rí. Ó wá sọ pé àwọn ẹni wọ́n ń submit fún o ó ní and what else I don't know ó ní mọ́rúkọ kan rádaràdà kan tí wọ́n ń pè so I don't know ṣùgbọ́n dìdìrín yẹn òun ni wọ́n ń gba àṣẹ lẹ́nu dìdìrín yẹn ìyẹn ọba wọn yẹn nígbà náà ló pè dìdìrín òun ni wọ́n ń gba àṣẹ lẹ́nu ẹ̀ ó ní they know that to kill, to sleep with someone else's wife, to lie and to insult is bad. Ó nípa kán máa bá yàwó níyàwó sùn ó ní wọ́n mọ̀ pé kò dáa o kí wọ́n máa jalè ó mọ̀ pé kàn dáa kán máa parọ́ kán máa búyàn kán máa gbéyàn ṣépè gbogbo àwọn ìwà bàjẹ́ ó ní àwọn tá à ń wí wọ́n mọ̀ wípé kò dáa wọ́n mọ̀ nípa ẹ̀ so don't teach them about it. Have courage to admit it. You are not going to teach them what they already know. Ó ní ẹgbẹ́ sọ́kàn ẹ má kọ́ wọn ní tí wọ́n ti mọ̀ ẹ má kọ́ wọn nípa Ọlọ́run ẹ má kọ́ wọn nípa ìwà burúkú ẹ má kọ́ wọn nípa pé kẹ́ mọ báyàwó níyàwó sùn ò dáa ẹ má kọ́ wọn nípa kékeré jalè ò dáa ẹ má kọ́ wọn nípa pé gbogbo àwọn nǹkan burúkú yẹn ẹ má kọ́ wọn nípa wọ́n ti mọ̀ already oh don't teach them what they already know. Ó wá ní your essential role is to facilitate the task of administrators and industrials
which means you will go to interpret the gospel in the way it will be the best to protect your interest in the part of the world. Ó ní tẹ́ ń lọ bẹ̀ core objective yín interfere lọ ṣe gangan ó ní pé ẹ lọ ṣàlàyé fún wọn ẹ̀sìn tẹ́ ẹ̀ mú bọ̀ wá fún wọn o ẹ ṣàlàyé ẹ̀sìn yẹn fún wọn nílà ẹ ṣàlàyé tẹ́ ẹ̀ mú lọ fún wọn nílànà débi wípé wọ́n á lè jupájú sẹ́lẹ̀ fún yín wọ́n á jupájú sẹ́lẹ̀ fún yín wọ́n á gbà wípé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sọ fún ẹ gangan o kí wọ́n rí kí wọ́n gbé kẹ́ ṣàlàyé fún ni pé wọ́n á gbé lórí gbogbo nǹkan tó lè kọ́ máa ṣe àṣà àti ṣe wọn ẹ̀kọ́ tí wọ́n ń gbà lọ́wọ́ ọba wọn yẹn gbogbo ohun táwọn babalá baba wọn fi sílẹ̀ yẹn ìtẹ́ lọ ṣe ni pé ìtẹ́ yìí fẹ́ lọ ṣàlàyé fún wọn yìí ẹ jẹ́ kí wọ́n rí wípé ó supersede ó borí ntí àwọn ń ṣe tẹ́lẹ̀ ìtẹ́ yìí gbé wá fún wọn ìtẹ́ gbé bọ̀ wá tẹ́yìn gbé bọ̀ wá fún wọn tẹ́ gbé wá fún wọn ó borí gbogbo tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ tó fi jẹ́ wípé ẹ̀yin lẹ gbọ́dọ̀ máa gbà yìí káàkiri gbogbo àgbáyé wọ́n ní for these things you have to keep watch ó ní láti wá lè jẹ́ kí eléyìí kó jẹ́ ṣíṣe fún yín kẹ́ ẹ lè rí wọn mú kẹ́ ẹ lè rí wọn capture kẹ́ ẹ lè rí wọn sọdọ̀dẹ̀ kẹ́ ẹ lè rí wọn kó lẹ́rú kẹ́ ẹ lè rí wọn ọpọlọ wọn kó lẹ́rú mental ability wọn kẹ́ ẹ lè da ọpọlọ wọn láàmú kí wọ́n lè submit fún yín ó ní láti lè ṣe léyìí. You have to keep watch on disinteresting our savages from the richness that is plenty in the underground to avoid that they get interested in it and make you murderous competition and dream one day to overthrow you. Ó ní ká wá lè ṣe léèké ló lè ẹ gbọ́dọ̀ create interest gbogbo nǹkan tó wà ní nǹkan àlùmọ́nì wọn gbogbo nǹkan tó wà ní nǹkan àlùmọ́nì wọn gbogbo àwọn ọlá tí wọ́n ní tó wà underground ìyẹn bí gold wọn ni o bí silver ni o bí nǹkan nǹkan ọrọ̀ tí wọ́n ṣáà ní ó ní ẹ gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ pé òun ló máa wà ní interest tiyín tẹ́ ẹ sì gbọ́dọ̀ yọ ọkàn tí wọ́n kúrò ńbẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa bá yín compete ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n rí nírí pé ẹ jù wọ́n lọ ní gbogbo ọ̀nà ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa rí nírí wípé gbogbo nǹkan lẹ fi jù wọ́n lọ lọ́pọlọ ni lóye ni nípò ni nílàkàyè ni gbogbo nǹkan lẹ fi gbọ́dọ̀ rí pé lẹ́ẹ̀fi gbọ́dọ̀ máa wò yín ní pé ẹ jù wọ́n lọ so gbogbo ohun tó jẹ́ nǹkan àlùmọ́nì wọn ẹ̀yin lẹ́ẹ̀ lè jẹ gàba lé lórí wọn ò ní lè wá máa compete pẹ̀lú yín wọn ò ní lè sọ wípé àwọn jọ fẹ́ bá yín jọ fi jagbága nígbà kan bá ti rí wípé ẹ̀yin lẹ jù wọ́n lọ gbogbo tẹ́ bá ti sọ wọ́n á ṣe kí ni wọ́n á máa tẹ̀lé. Only your knowledge of the gospel will allow you to find text ordering and encouraging your followers to love poverty. Only tẹ́ bá ti ń ṣàlàyé fún wọn ẹ̀kọ́ tẹ́ gbọ́dọ̀ mọ́ fi kọ́ wọn ẹ gbọ́dọ̀ mọ́ kọ́ wọn ní ẹ̀kọ́ débi pé wọ́n ò fẹ́ràn òṣì wọn ò ní rí wípé owó ọlá ó dá wọ́n mọ ẹ̀kọ́ wọn ní ẹ̀kọ́ tí wọ́n fi fẹ́ràn òṣì ju ọrọ̀ lọ. Má ṣe o. Encouraging your followers to love poverty like nínú àwọn bí ọ̀rọ̀ bíbélì tí wọ́n sọ pé happier are the poor because they will inherit the heavens. Ó ní ẹ̀rí àwọn tí wọ́n tòṣì ìdùnnú ni tiwọn àwọn tí ó tòṣì láyé tí wọn ò ní ìka tí wọn ò ní gá tí wọn ò ní gó láyé ìdùnnú ni tiwọn torí pé àwọn ni wọ́n jèrè ìjọba Ọlọ́run. And it's very difficult for the rich to enter the kingdom of God. Àti irú àwọn ọ̀rọ̀ wípé ó máa ṣòro fún àwọn tó lówó láyé tí wọ́n rọrọ̀ láyé tí wọ́n jẹ́ èèyàn láyé tí wọ́n wà ní ipò ọlá láyé láti rí ìjọba ọ̀run pé àwọn tí wọ́n lówó lọ́wọ́ yẹn ó máa nira fún láti rí ìjọba ọ̀run so àwọn tí wọ́n tòṣì àwọn ni wọ́n rí ìjọba ọ̀run ìdí èyí kí wọ́n máa dunnú tí wọ́n bá wà nínú òṣì wípé ìjọba ọ̀run títí wọn ni. You have to detach from them and make them disrespect everything which gives courage to affront us. Ó ní ẹ gbọ́dọ̀ yẹra fún wọn ẹ gbọ́dọ̀ dúró digbidigbi láti jẹ́ kí wọ́n rí yín nírì ọ̀gá so gbogbo nǹkan tí ó bá lè mú wọn láti lè fi gbéná ojú yín ẹ gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà láti jẹ́ kí wọ́n jìnà sí ẹ má jẹ́ kí wọ́n mọ tí wọ́n ń pè ní ẹ má jẹ́ kí wọ́n mọ tí wọ́n ń pè ní respect ẹ jẹ́ kí wọ́n lose dignity wọn ẹ jẹ́ kí wọ́n lose self respect wọn ẹ jẹ́ kí wọ́n lose làákàyè wọn ẹ jẹ́ kí wọ́n lose èdè wọn ẹ jẹ́ kí wọ́n lose gbogbo nǹkan tó jẹ́ tiwọn tí wọ́n bá ti lè lose gbogbo àwọn nǹkan tí wọ́n bá ti lè rí gbogbo nǹkan yìí lò tó jẹ́ tiyín ni wọ́n ń lò ohun gbogbo tẹ́ bá ti sọ fún wọn ni wọ́n máa tẹ̀lé àṣẹ yín ni wọ́n máa tẹ̀lé gbogbo tẹ́ bá ti fún wọn báyìí pé ó yá báyìí ni bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa tẹ̀lé. Ó ní I make reference to their mystic system and
and their war fetish, war protection, which they pretend not to want to abandon, and you must do everything in your power to make it disappear. Ọmọ Yorùbá, ọmọ aládé, ẹ ṣí làákàyè yín, ẹ ṣí ọpọlọ yín. Kí ló ṣe wá? Àwọn ọmọ wa ò tún gbọdọ̀ kú sóko ẹrú. Ẹgbọ́n tí wọ́n tó tí tẹ́ni yìí táwọn ẹni bíi tí wọ́n sọ fúnra wọn nígbà tí wọ́n náà fẹ́ mú ẹ̀sìn. Ṣé wá rí bí ẹ̀sìn àdánwò ni wọ́n mú wá bá wa? Ṣé rí bí àdánwò ni wọ́n mú wá bá wa ní Africans tó kó wa sí inú ìṣòro tá a wà dòní? Ó ní I make reference to their mystic system and their war fetish. Warfare protection, which they pretend not to want to abandon, and you must do everything in your power to make it disappear. Gbogbo nǹkan ìjà ogun wọn pátá tí wọ́n ní, tí wọ́n rọ fún ara wọn, tó jẹ́ èyí tí wọ́n ní fún ara wọn, tí adẹ́dà wọn tó pèsè fún táwọn náà wá ń lo ọgbọ́n inú wọn láti create, bí àwọn fún àpẹẹrẹ bí ìbọn àti ẹ̀tù wọn, bí àwọn nǹkan agbára wọn, bí ìsọ̀yè wọn, bí ewé àti egbò tí wọ́n jápọ̀ tí ó mọ̀ jẹ́ bí ìsọ́ fún wọn, bí àwọn oògùn, àwọn agbára wọn tí wọ́n ní. Ó ní ẹ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́, ẹ jẹ́ kí wọ́n rí bí tí ò wúlò, bí nǹkan burúkú. Báwọn àáfàá, àwọn pásítọ̀ lónìí bí wọ́n ṣe ń pe àwọn nǹkan àwọn bàbá wa ní nǹkan burúkú, tí wọ́n sọ fún pé oògùn ṣíṣe nǹkan burúkú ni, àwọn Ṣàngó oògùn àwọn bàbá wa táwọn ṣe ìrántí wọn yẹ ẹni bí ní gbogbo wọn. Wọ́n ní ẹ bá gbogbo nǹkan tó jẹ́ nǹkan ogun, nǹkan múṣagbára wọn, ó ní ẹ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. Ó ní ẹ gbọ́ gbogbo ọ̀nà tí nǹkan yẹn fi máa parẹ́, tí wọ́n fi ní rí ìlò mọ́ tó fi máa parẹ́. Your action will be directed essentially to the younger ones. Ó ní ẹ wá rí ìtẹ́fẹ́ lọ ṣe àwọn tẹ́ gbọ́dọ̀ darí gbogbo ìjà yìí kọ́, àwọn tẹ́ gbọ́dọ̀ darí gbogbo evangelism tẹ́fẹ́ lọ ṣe ìtàwọn ìtẹ́fẹ́ lọ ṣe, àwọn tẹ́ gbọ́dọ̀ dojú ẹ̀kọ́, tẹ́ gbọ́dọ̀ mọ́ bá sọ̀rọ̀ jù, tẹ́ gbọ́dọ̀ lọ́ mọ́ mú jù, tẹ́ gbọ́dọ̀ rí wípé wọ́n bọ́ sínú páńpẹ́ yín jù. Ó ní àwọn ọ̀dọ́, the younger ones, àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ ń jí bọ̀, àwọn kéékèèké, àwọn tẹ́ ẹ̀ṣẹ̀ fẹ́ wọ school, àwọn tẹ́ ẹ̀ṣẹ̀ fẹ́ mọ̀ dàgbà bọ̀, kì í ṣe àwọn tí wọ́n ti dàgbà tí wọ́n ti ní òye tó pọ̀. Kí ni ìdè tó fi sọ bẹ́ẹ̀? Ó ní for they won't revolt when the recommendation of the priest is contradictory to their parents' teachings. Ó nítorí tẹ́ bá ti sọ bẹ́ẹ̀, àwọn tá a wí yìí wọ́n ti mú pásítọ̀, wọ́n ti mú àáfàá, wọ́n ti mú wọn ní alágbára. Ó ní wọ́n ti mú wọn ní alágbára tó jẹ́ wípé ní tí wọ́n bá sọ lábẹ́ ògè, tí òbí wọn bá sọ̀rọ̀, tí pásítọ̀ bá sọ̀rọ̀, tí òbí wọn bá sọ̀rọ̀, tí àáfàá bá sọ̀rọ̀, wọ́n tẹ̀lé àáfàá, wọ́n tẹ̀lé pásítọ̀ kí wọ́n tó tẹ̀lé táwọn òbí wọn. Ó nítorí pé àwọn yìí ẹ jẹ́ kí ọkàn wọn lè débi wípé kán rí níri wípé aláṣẹ nìyí, àṣẹ yín gbọ́dọ̀ múlẹ̀ ju tàwọn òbí wọn lọ. Bẹ́ẹ̀ ìdí ni ẹtẹ́ fi rí ọ̀pọ̀lọpọ̀ lónìí tẹ́ pé tí dádì ìyẹn àwọn pásítọ̀ wọn tó bá sọ pé báyìí ni wọ́n tẹ̀lé òfin wọn o, láì táwọn òbí wọn bá sọ pé wọn gbọ́dọ̀ ṣe nǹkan wọn ò ní tẹ̀lé táwọn òbí wọn, táwọn pásítọ̀ táwọn àfáwọn mọ̀ tẹ̀lé. Ìtòfà náà tọ́pọ̀lọpọ̀ obìnrin òfin sílẹ̀ ọkọ mọ́lẹ̀ nìyẹn torí pé ọ̀dọ̀ dádì wọ́n ti gba dádì gbọ́, wọ́n ti gba pásítọ̀ wọn gbọ́, wọ́n ti gba fáwọn gbọ́ ju ọkọ wọn lọ. Àwọn nǹkan tí wọ́n wá ṣe nìyẹn wọ́n dẹ̀ rí ṣe. Ó ní the children have to learn to obey what the missionary recommends, who is the father of their soul. Ó ní àwọn ọmọ kéékèèké, ó ní wọ́n gbọ́dọ̀ gbà ohun tí pásítọ̀ wọn bá sọ, ohun tí wòlíì bá sọ, ohun tí àwọn missionaries náà tó ránṣẹ́, ó ní wọ́n gbọ́dọ̀ gbà tí wọ́n bá sọ láti jẹ́ kó jẹ́ pé òun ni ó mọ̀ jẹ gàba ní ọkàn wọn wípé àwọn ní pé torí pé àwòlíì yẹn o, pásítọ̀ yẹn o, àáfàá yẹn nǹkan yẹn àwọn ni bàbá ọkàn wọn, àwọn ni wọ́n ní ọkàn wọn. So ibi tí wọ́n bá darí ọkàn wọn sí ni wọ́n gbọ́dọ̀ lọ, ibi tí wọ́n bá darí ọpọlọ wọn sí ni wọ́n gbọ́dọ̀ lọ, ibi tí wọ́n darí làákàyè wọn sí ni wọ́n gbọ́dọ̀ lọ. Only you must singularly insist to their total submission and obedience. Avoid developing the spirit in schools. Ó ní ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n rí pé ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ débi pé wọ́n á ní total submission. Gbogbo tó lè wù kí wọ́n máa ṣe pátápátá ẹ̀yin ni wọ́n gbọ́dọ̀ máa fi sìn, òfin yín ni wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé, ìlànà yín ni wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé, gbogbo tẹ́ bá ti ní kán ṣe wọ́n gbọ́dọ̀ ṣe.
ó ní ẹ kọ́ wọn débẹ̀ débi wípé ẹ da ìbẹ̀rù yẹn sí wọn lọ́kàn, ẹ da gbogbo ẹ̀kọ́ tẹ́bẹ̀ lọ́kọ́ wọn, ẹ kọ́ wọn débi wípé wọ́n á lè submit totally fún yín, gbogbo tó bá ṣe pátápátá ẹ̀yin ni wọ́n á lè máa gbàgbọ́, ohun yín ni wọ́n á máa gbọ́. Má ṣe o. Ó ní in schools, ó ní tẹ́ bá dé school o, ẹ jẹ́ kí ẹ̀mí pé wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́, ẹ̀mí wípé wọ́n fẹ́ ní òye, ẹ mú kúrò nínú gbogbo school. Ó ní teach students to read and not to reason. Ntutuka, teach students to read and not to reason. Léyìí tí wọ́n kò fi kó bá wa dòní. Wọ́n ní ẹ kọ́ wọn bí wọ́n ṣe ń kàwé, ẹ má kọ́ wọn bí wọ́n ṣe ń ronú. Teach them how to read and not how to reason. Ẹ kọ́ wọn bí wọ́n ṣe ń kàwé, ẹ má kọ́ wọn bí wọ́n ṣe ń ronú. Ìdí tí ẹ fi kàwé tán lónìí, tọ́pọ̀lọpọ̀ fi kàwé lónìí. Àwọn graduate of kìnìkan ìgbàgbọ́ àásùn tẹ́ bá bí wọ́n lè rí one or two things, wọn ò ní làákàyè tán lè fi gbé, wọn ò ní ronú, wọn ò lè jà. Nítorí òyìnbó ti kọ́ wọn náà ni wọ́n gbé sórí, òun náà dẹ̀ ń kọ́ dòní. So only teach them how to read, not to reason. Ẹ má kọ́ bí wọ́n ṣe lè lu ọpọlọ wọn. Ìdí nìyẹn tó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá kàwé dọ̀la ẹ lè dá mọ́tò ṣe, ẹ lè dá nǹkan kan ṣe, toothpick lásán ló kéré jù ẹ lè dá ṣe, torí pé tí wọ́n kọ́ yín ní èèbó lásán bẹ́ẹ̀ kàn ṣe lè kà á nínú ìwé lásán, kò sí practical, theory lásán. Ó ní wọ́n ní ká máa kọ́ yín. Ó ní dear patriots are some of the principles that you must apply. Àwọn kẹta kàkà lẹ́yìn o ní àwọn kẹta gbọ́dọ̀ múlò, ó ní àwọn kẹta gbọ́dọ̀ mọ́ fi kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn tẹ́lẹ̀fẹ́ lọ kọ́ wọn yìí o, ìtẹ́ gbọ́dọ̀ mọ́ kọ́ wọn ni. You will find many other books which will be given to you at the end of the conference. Evangelize the niggers so that they stay forever in submission to the white colonialists. Ó ní ẹ lọ kọ́ wọn ní ẹ̀kọ́, ẹ lọ evangelize wọn, ẹ lọ ṣe ìyìn rere fún wọn, ẹ lọ ṣe ìjíhìn rere fún wọn, débi wípé gbogbo ìgbésí ayé wọn pátá tí wọ́n fi kú, àwọn òyìnbó ni wọ́n máa sìn, àwa ni wọ́n máa sìn, àwọn òyìnbó ni wọ́n máa sìn. Evangelize the niggers. Ẹ lọ kọ́ àwọn dìdìrín yẹn, àwọn òpònú yẹn, ẹ lọ kọ́ wọn débi wípé gbogbo ìgbésí ayé wọn pátá àwa ni wọ́n fi máa sìn. Ẹ kọ́ wọn láti submit total submission to the white colonialists. Kai. So they never revolt against the restraints they are undergoing. Torí pé ká má bàa lè padà láti wá ní ọ̀rọ̀, láti lè wá sọ pé àwọn fẹ́ jára wọn gbà, àwọn fẹ́ gbọ́n. Ẹ má jẹ́ wọn gbọ́n, ẹ má jẹ́ wọn nírònú. Ó ní recite every day, ẹ má kà sí wọn létí lójoojúmọ́, ẹ má kà sí wọn létí gbogbo ìgbà pé happy are those who are weeping, because the kingdom of God is for them. Má ṣe o. Ó ní ẹ máa kà sí wọn létí lójoojúmọ́ wípé inú dídùn ó ní fún ẹni tí ń sunkún ní gbogbo ìgbà, torí pé ìjọba ọ̀run ní tiwọn. Happy are those who are weeping, because the kingdom of God is for them. Ẹ bọ́ gbogbo ìgbà ẹkún ní ti pé ìjọba ọ̀run ní ti gbogbo ẹni tí ń sunkún, ó dá kí èèyàn máa sunkún gbogbo ìgbà, torí pé gbogbo ẹni tí bá ti ń sunkún gbogbo ìgbà ìjọba ọ̀run ní tiwọn. Láàrin èmi àti tẹ̀ ń gbọ́rọ̀ mi, tẹ́ gbọ́ mi lórí ètò ìràpadà, ní tí mo kà kalẹ̀ yìí ṣe ń tó bójú mu ni. Àwọn tí wọ́n wá júwe Ọlọ́run fún yín náà, tán the kingdom of God is at hand. Ẹ wo gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ yìí, ẹ wo atrocities, ẹ wo ìbànújẹ́ tí àwọn pípù yìí tí wọ́n mú wá bá ìran ọmọ aládé, tí wọ́n mú bá Africans, tí wọ́n mú bá ìran adúláwọ̀. It is high time tí àwọn Africans gbọ́dọ̀ jí, tí ọpọlọ wa gbọ́dọ̀ jí, tí a gbọ́dọ̀ mọ̀ tá à ń ṣe. Ẹ jẹ́ àrònú, àtàfà àti pásítọ̀ àti wòlíì àti kan, gbogbo wọn dẹ̀ ń báyé ìran ọmọ aládé jẹ́. Ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ kí ọpọlọ wa ó ṣí. Títí nígbà míì tẹ́tù láǹfààní àti pàdé mi lórí ètò ìtàgbé ní ìràpadà ọmọ Yorùbá, ọmọ Adéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀, òun náà ló kọ tèmi. Èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, ó dàbọ̀. Ìràpadà Yorùbá ẹ máa wò ó. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa kúrò.